Africa Content TV. Nigeria ṣe fẹ́ wá náà. Olùkọ́ owó máa wọlé ìmọ̀ àgbà ọ̀ṣọ́ wá sí. Ọ̀gá ọ̀gá aláwùjọ aláwùjọ ọ̀gá ẹ̀gbẹ́ ṣe é. Ẹ̀ṣọ́ àgbà ọ̀gá aláwùjọ aláwùjọ àti ìṣòro ìṣòro bàbá. Bàbá àti ìṣòro ìṣòro aláwùjọ. Ọ̀gá ọ̀gá mi ta ọ̀rẹ́ ọ̀gá ẹ̀dúgbé. Adájọ́ ẹ̀mí àìkà sẹ́nẹ̀ ọ̀gá àtọ́nà. Ọ̀gá àtọ́nà ọ̀gá súnmọ́ ní kọ̀ǹpútà. Ẹ̀rọ ìlú ṣe bí mọ́. Ìyá ọdún náà ọ̀ṣọ́ gbọ́gbọ́gbọ́. Ọ̀gá pé ikú nílò ikú.
Thank you.